wọ́n ní muslim ní ọmọ ìyá muslim ẹ wo àwọn àràbù tí wọ́n nílùú ẹ wo tí wọ́n sùn ẹ wo ẹ máa tó lọ́wọ́ ọmọ ẹgbẹ́ lábẹ́ bíríkì ẹ wo àwọn òyìnbó mùsùlùmá ṣe mùsùlùmá muslim lọ́mọ ìyá mùsùlùmá àràbù tí ò fẹ́ràn yín bẹ́ẹ̀ lè jẹ́ orúkọ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe muslim ẹ lè kírun lédè yín ló mọ wá gbà yín awẹ́kọ̀mù yín ẹ lè fẹ́ ọmọ wọn gan ẹ wo bí tí àwọn ti ń jẹun ẹ wo àwọn àràbù yìí ẹ wo bí tó ti ń jẹun ẹ wo tí wọ́n ń sùn ẹ wo ẹ rí ìyàtọ̀ láàrin Abdul àti Mutalib ẹ wo wọn Abdul ẹ wo olúwo wà náà tó sùn yẹn tí mi ò fẹ́ dáta wò ṣógbó ẹ máa ka ọgbọ́n tẹ bá mọ̀ tẹ́ ń pèlè yàn náà látọ̀ lọ Mẹ́kà yẹn àwọn agbèrò Mẹ́kà àwọn àfáà yẹn wá sọ fún wọn pé iṣẹ́ Allah ni wọ́n ń ṣe o pé èrè iṣẹ́ yẹn lélẹ̀ ìjẹ́sẹ̀ rí àràbù kan kó ṣerú iṣẹ́ ilé ìtọ́wọ̀n ilé ìṣe à ń sọ fún pé àràbù tí ò fẹ́ yín láyé lẹ́wọ́ ló fẹ́ fún yín ní 72 virgin níbì kan ẹ̀yin náà ẹ̀wù nǹkan tí wọ́n ṣe wọ́n ti di ọpọlọ wọn wọ́n ti fi kò. 10 million ti jóná o ẹ̀wù lówó nù wa ẹ̀wù àwọn èèyàn tó ń sùn sílẹ̀ ńlẹ̀ nítorí àlá nítorí ṣìgìdì àlá títì ni wọ́n sùn sí pẹ̀lú 10 million àwọn ẹrú lẹ́wà tí wọ́n kó lọ. Káàbọ̀ sí ìkànnì Think Yorùbá TV, ìkànnì tó ń ṣí àwọn ọmọ Yorùbá lójú. Farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, comment, ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé ẹ ṣe ń dára pẹ̀lú wa. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn tó ń ṣe lábọ́rú lábọ́ ìfúnṣiṣẹ́. Àlá kò dá o ìyà yìí pọ̀. nǹkan tí wọ́n mú ní kẹwò yẹn o nǹkan táwọn àràbù mu àwọn tó wá láti Morocco, Algeria, Tunisia, Libya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo nǹkan tí wọ́n ń jẹ ẹ máa wò ó. Àyè táwọn wà nílé àwọn òsín nínú ọ̀run ẹ máa wọ̀dọ̀ wọn o gbogbo èso tí wọ́n ń jẹ rèé. wọ́n jẹ àsun gan lọ wọ́n jẹ àsun ẹ máa wọ̀dọ̀ wọn àsun lọ gbogbo ẹ̀ bẹ́rí pẹ́pẹ́ wọ́n yọtọ̀ mi lọ́wọ́ ẹ máa wọ̀dọ̀ wọn. Ibi mo rán arákùnrin lọ pé kó bá mi gbé ẹ̀rọ alágbèéká ẹ̀ kó bá mi káàkiri ìròyìn tó àmójúbà àkàlẹ̀ ìròyìn fọ́wọ́n èèyàn wa torí àmàwo márùn ní Mẹ́kà tó bá lọ wọn fẹ́ fún wa lábọ̀ bí àwọn èèyàn wa tí wọ́n ń sùn sábẹ́ afárá nínú òòrùn burúkú. Ṣẹgbọ́ oníkẹṣẹ́ àwo bọ́ ṣe ń gbárù nígbà tó wà ní pàtí ẹ máa gbọ́ o. Ẹ wo àwọn àràbù lẹ́ ń rí yìí o àwọn àràbù tí wọ́n wá ẹni àràbù tó bá ti débẹ̀ wọ́n máa ń pọ̀ níbi ìgbà tó wà nílé yìí àmọ́ dúdú àyànjú hàn ni. Òun la sọ fún pé Quran 12:2 ti sọ ó ní wọ́n sọ Quran kalẹ̀ lédè Lárúbáwá kó lè bá yìí nìyẹn fún àwọn ọmọ Lárúbáwá wọn Kùrẹ́ṣì gbogbo Arábù ló ní Islam ìwọ dúdú Islam òkun ẹ àyànjú hàn ló lọ ṣe afapòwò ẹ̀yìn àparò ohun ojú wa lójú rí. Islam is not for you if you are not Arab. Bíbà tó ń pọ nọ́ọ̀sì sí bísínẹ́sì tí ó kàn ẹ́ ni òun ní olùkọ́ ẹgbọ́n tó ń sọ ẹ̀wọ̀ ẹ̀ tí mo rán French ní ẹ̀ gbọ́n tó sọ dáadáa màá máa tún fún yín. chaque année lii la ñuy dund fii Muna ñun Sénégalais on n'est pas respecté par les. ṣẹgbọn ó ní wọn mọ àwọn lé rárá. chaque gis ngeen pèlerin yi ni ngi nii. ó ní kẹwò tí àwọn dúdú wà wọn máa ní muslim lọmọ ìyá muslim ó ní kẹwò tí àwọn dúdú táwọn wà ń ta. fay xaalis loge wuñu. ó ní mi inú àwọn inú mọ́tò ló sùn inú ọkọ̀ ló sùn. ak di fa nëbb lii dafa metti lii dafa metti gis ngeen ujaay yi ñu ngi nii di ñëw bis yi ñu ngi nii di ñëw. ṣẹgbọn ó ní mi àwọn míì gan kú sínú mọ́tò ládùúgbò owó táwọn san. ñii ñëpp amuñu temps amuñu fuñ jëm te fay nañ leen ñoom ñëpp benn période. ó ń sọ èdè wọn lè má gbélé wọn èdè Sénégal ní ọmọ Sénégal ní. fexe ba lii réglé ci Muna. ó ní wọ́n ń ṣọ̀wọ́n bí ajá bíbà tó wọ́n jẹ́ ẹranko. dëkkuwaay du réglé. surtout dëkkuwaay. ó ní wọ́n yẹ wọ́n fọ̀ wọ́n ṣẹ̀ sí. fii la ñuy feebaree buñ fi jugee wopp problème yu bëri fii lay amee. ó lóun kan ti ń kábàámọ̀ pé òun jẹ́ muslim kí lóun wá débí ó lóun kábàámọ̀ pé òun wá sí Saudi. lii ó ní kẹwọ̀ wọn èèyàn ó láwọn tẹ́ẹ̀rí tó bá di lálẹ́ ó ní abẹ́ afárá ni wọ́n máa sùn nínú ọ̀run nínú burúkú. ó ní wọ́n ṣe ọ̀wọ́n bí ajẹ́gbà tọ́wọ̀n jẹ́ nǹkan kan a ti ń sọ fún yín ti pẹ́ pé Islam fún àwọn àràbù ni kò kàn wọ́n dúdú.
est-ce qu'il y en a qui vont enfin ẹ wọ ọmọbìnrin tó sọ̀rọ̀ eléyìí ní kàkó mú àṣà àti ṣe òun Islam ló máa mú wọn wá fi ń rẹ́rìn wọn lọ́mọ akótiléta arúgbó ọmọ wọn láwọn ẹbí ẹ̀ tó lọ Saudi òbí bọ́ ṣe ṣe wọ́n ti di ọpọlọ ẹ̀ wọ́n ti di ọpọlọ wọn wọ́n ti di tó jẹ́ ọ̀gá àwọn mùsùlùmí tó dá Islam lẹ̀ Muhammadu sallallahu alayhi wa sallam kí ló fi dúdú wé ìgbà tó rí obìnrin dúdú Muhammadu lóhun lálàá ó lóhun rí obìnrin dúdú nílùú Medina ó lóbìnrin dúdú yẹn ó da irun ẹ̀ lẹ̀ kò di irun ẹ̀ ó ní bóun ṣe rí àjàkálẹ̀ àrùn lóbìnrin yẹn jẹ́ ìyẹn obìnrin dúdú ni Muhammadu pè bẹ́ẹ̀ ṣé àwọn tí wọ́n fẹ́ yín láyé ló máa fẹ́ yín lọ́rùn tá à ń sọ fún yín nìyẹn pé ẹ fẹ́ràn ara yín Muhammadu àwọn Arabu wọn ò fẹ́ràn yín àyànjú wọn lè ṣe tẹ bá fẹ́ kà Sahih Buhari 7038 ibẹ̀ ni Muhammadu ti fi obìnrin dúdú ló ti fi wé àjàkálẹ̀ àrùn Quran 3106 kí ló sọ Muhammadu àkàlà ní ẹni tójú ẹ̀ bá ti dúdú àwọn lè máa rí nínú náà ó lọ́wọ́n tójú ẹ̀ funfun yẹn àwọn Arabu àwọn ló máa wà ní àlùjọ́nà ìyẹn ọ̀run rere paradise ṣẹ́ǹdì Quran 3106 làkà fún yín ẹ já lọ sí Mishkat al-Masabi ìyẹn 119 kí ni Allah tí Muhammadu sọ ń bẹ̀ ó nígbà tó ń dá Ádámọ̀ òun fa apá ọ̀tún Ádámọ̀ àwọn àrọ́mọdọ́mọ tá máa jáde ń bẹ̀ wọ́n jẹ́ funfun ìyẹn àwọn Arabu ó ní ọ̀run rere ni wọ́n máa lọ ìyẹn paradise àlùjọ́nà ó ní apá òsì Ádámọ̀ òun fà á ó lọ́wọ́ àwọn tó máa jáde ń bẹ̀ wọ́n jẹ́ dúdú ó ní iná lòun dá wọn sí òun ò dẹ̀ gbọ́n kankan òun ti ṣe bóun ṣe fẹ́ nìyẹn ó ní bó kírunkírun òun ò lè yí padà òun ti ṣètò òun lẹ̀ bóun dẹ̀ ṣe fẹ́ nìyẹn bó lọ Mẹ́kà fún ìgbà ọgọ́rùn kò lè yí padà ṣe rí báyìí àwọn tí wọ́n fẹ́ yín láyé lẹ́wà ni wọ́n fẹ́ yín lọ́run lẹ́tí wọ́n sọ débi pé èdè wọn lẹ́ máa sọ tẹ́ bá kú tán kí lédè tẹ̀ ń tanra yín àwọn Àràbù ló ní Islam àṣà àti ṣe wọn dẹ̀ ní ẹ̀sìn Islam ẹ̀yẹ tanra yín ìwọ tó bá ti gbẹ̀sìn Islam orúkọ ẹ wàá gbélẹ̀ ìmúra ẹ wàá gbélẹ̀ ìjẹ́ ẹ̀gan wàá gbélẹ̀ pé wọ́n ti gba ọpọlọ lọ́wọ́ yín torí láṣà ògbórúkọ ẹlẹ̀ ògbémúra ẹlẹ̀ gbogbo nǹkan ẹ ti wá di èèwọ̀ so ẹ jẹ́ àlọ́ tó bá fẹ́ kábi tí mo ṣe àsọmọ pé nípa tádámọ̀ yẹn Mishkat al-Masabi 119 lọ́ka ibẹ̀ ni Allah ti ní àwọn dúdú pé inú náà ni wọ́n máa wà iná já àmọ́ ẹ jẹ́ àlọ́ kí ni Sahih Muslim sọ kí ni ó sọ ń bíbà Sahih Muslim 2662c ibẹ̀ ni Allah àti Muhammad ti sọ pé òun ti dá àwọn èèyàn nígbà tí wọ́n yìí wà nínú àtọ̀ bàbá wọn ẹni iná fún ná ẹni àlùjọ́nà fàlùjọ́nà ó ní bó kírun òun ò lè yí padà ṣe rí pé ó ti ṣe é lẹ̀ so ìtọ́jú sọ pé àti bá ti gba Islam ò ní wọ́n náà ó ti o Allah ló ti ṣe àwọn kan tí wọ́n tọ́ fún náà ti fi wọ́n fún náà àwọn kan tó tó fàlùjọ́nà ò ti ṣe wọ́n fàlùjọ́nà ẹ lọ ka àwọn kìíní ìfúnra yẹn má jẹ́ kí àwọn àfa máa parọ́ fún yín mọ́ Islam ó jẹ́ àṣà àti ṣe tọ̀wọ́n Saudi ẹgẹ́t àṣà àti ṣe wọn Saudi ní Islam ẹ ń pété ẹ bá fẹ́ ka Quran ẹ gbọ́dọ̀ kà ní èdè Lárúbáwá ẹ̀sìn Islam ó jẹ́ àṣà àti ṣe àwọn Lárúbáwá kò kún àwa ọmọ Yorùbá ẹ má jẹ́ kí àwọn agbèrò Mẹ́kà kọ́ máa tàn yín ìyẹn àwọn àfa tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún kan ẹ má jẹ́ kí wọ́n tàn yín àwọn gangan ni wọ́n jẹ́ agbèrò tí wọ́n gbèrò sọ́kọ̀ kọ́ wọn èèyàn lọ Mẹ́kà ẹ rí pé tí wọ́n bá ka kéwú tẹ bá ní kí wọ́n tu ẹ rí pé wọn ò lè tú nǹkan yẹn torí tó bá tu fún yẹn ló máa mérí báyìí pé ṣé nǹkan tẹ́ ń ṣe àṣẹ sí lélẹ̀ ẹ lanu nǹkan tó ń kà kò nítumọ̀ bí ìtàn wọ́n sọ fún Muhammadu Kúlí ìtàn kan ṣẹlẹ̀ Muhammadu ṣe nǹkan tó wà ní Kùránì nìyẹn ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ pé bo ni ìwúre wà tọ́wọ́n pé ládùúrà ẹ béèrè pé bo ló wà kò sí bí ogun kan ṣẹlẹ̀ ìjà kan ṣẹlẹ̀ nǹkan kan ló wà ní Islam láti sọ fún yín pé àṣà àti ṣe àwọn Lárúbáwá ní Islam kò sí fún ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àwọn tẹ́ẹ̀rí tẹ́ ń pè láfa àwọn ẹgbẹ̀rún kan agbèrò ni wọ́n jẹ́ tí wọ́n ń pèrò sí Mẹ́kà wọ́n ti ń sọ òkò àṣìtánì láti jọ àmọ́ àṣìtánì máa kú ẹni tí ò ń ṣe Muslim lè lọ Mẹ́kà àmọ́ àṣìtánì ó lè máa gbé ní Mẹ́kà permanent ṣé ẹ rí pé ẹni tó bá ti ń ṣe ẹ̀sìn Islam àwọn Arábù yẹn wọ́n ti gba ọpọlọ ẹ̀ kò síwèé kó nǹkan lè kà wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ kò dá nígbà tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ẹ wà lè dá onímọ̀ tó bá ti kú ńlọ àlùjọ́nà kan ńlọ ọ̀run kan kó wá lè mọ̀ bí Muhammadu kò ń ṣòjíṣẹ́ wa nílẹ̀ Yorùbá lọ ka Quran 14:4 Allah tí Muhammadu náà lọ́jọ́ sọ pé àwọn onímọ̀ jíṣẹ́ kan sí ẹ tí ó bá ti sọ èdè àyàfò jíṣẹ́ tó ń sọ èdè ẹ ọmọ Yorùbá ni wá Muhammadu sọ Lárúbáwá kó
Quran 12 náà dẹ̀ sọ pé wọ́n sọ Quran kalẹ̀ lédè lárúbáwá fún ọmọ lárúbáwá ìran Kùrẹ́ṣì kó lè bá yé wọn. ọ̀rọ̀ ti yanjú, so ẹgbẹ́ wọn Yorùbá ẹ má ṣàyanjú wọn. nǹkan tó ju yín bá rí bí wọ́n ṣe ń ṣe yín Saudi, nǹkan tí ẹ wá lọ́bẹ̀ iná lè máa sọ. àwọn àfàtẹ́lẹ̀ rí yẹn agbèrò Mẹ́kà ni wọ́n, àwọn ni wọ́n pèrò sọ́kọ́ Mẹ́kà, wọn ní nǹkan kan tí wọ́n fẹ́ fún yín. àwọn kan pèrò sọ́kọ́, wọ́n gba percentage, wọ́n gba èrè lórí yín. so tẹ bá bèèrè lọ́wọ́ bẹ́ẹ̀ kí n lè gbàwẹ̀ àlá àti sọ pé òun ti dá iná fún àlùjọ náà fàlùjọ náà, so wọn kí àbọ̀rúbọ̀ yìí máa ń sàlá o.